Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Jíjáde wa lónìí àní jáde lékú lọ́wọ́, ìpadàbọ̀ wálé wa àní bókú ọmọ, àní bátaya, àní bátọkọ, àní kágógó ṣayé, àní wà bákan náà bí omi adágún. Ara kì í nu lóko, ara kì í nu lọ́sàárò ní ni wá o. Bùwọ́ omi la máa gbọ́nú ilé ìyá ní gbọ́ bùwọ́ àgbo. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ ẹsẹ̀ nu yín kẹ́mú ẹgbàruwo lọ́wọ́. Ẹ jẹ́ akọ́gbọ́n, ẹ jẹ́ akọ́ra wa lọ́gbọ́n. Àwọn àrùn kan ń bẹ tí máa dà àwọn obìnrin láàmú. A máa ṣe ìdènà oyún níní fọ́pọ̀lọpọ̀ obìnrin míì. Tóbìnrin míì bá sì bímọ, a máa ṣe ìdènà àrùn àti rí ọmọ fún lọ́mú. A máa ṣe ìdènà bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ibi pé tí wọ́n bá bímọ tán, wọ́n máa gbé lọ gbé yajúlé alágbòkí, ẹ bá wa fọ̀ ọ́, ẹ bá wa wẹ̀ ẹ́. Gbogbo ẹ̀yin obìnrin, ẹ̀yin ìyàwó ilé lẹ sì gbọ́dọ̀ mọ̀ nípa gbogbo irú nǹkan báyìí. Ẹ jẹ́ akọ́ra wa. Kódà tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣe obìnrin, nǹkan oṣù rí àwọn máa ṣe ségesège ni. Ẹ mọ̀ pé ojú ara obìnrin àti ọyàn obìnrin ó kọ̀nẹ́ẹ̀tì papọ̀ ni. Ọ̀fẹ́ jà mí níyàwó, ọmọ pé ó ti kọ̀nẹ́ẹ̀tì. Bàbá délé kò gbé fèrè ìyàwó rẹ̀ sẹ́nu. Ó rí tí ìfẹ́ sọ̀rọ̀. Ó kọ̀nẹ́ẹ̀tì papọ̀ ni. Ohun tó bá ti dogun pé ọyàn obìnrin ń dìde láì nídìí. Ẹ wá rí tí nípùsì yẹn yóò dúdú, yóò máa dùn, yóò máa kán kódà. Okùn ẹ̀mí obìnrin, òun ni ọyàn obìnrin. Ẹ jẹ́ ká lọ tọ́jú ẹnu òpìyè. Èyí tẹ́ ẹ bímọ, tọ́yàn yín ò ní sẹ̀ fómi. Tẹ́ ẹsẹ̀ máa wá Cerelac kiri, adarí láàmú. Àwọn bàbá wa ní ọgbọ́n àtinúdá. Ẹ lọ tọ́jú ẹnu òpìyè. Èyí tí wọ́n ẹ̀sẹ̀ já tó jí rẹ̀ ń bẹ láre. Ẹ tọ́jú ewé kọ́lé ọ̀rọ̀gbà tí wọ́n ẹ̀sẹ̀ já tó ń kán tó jí rẹ̀ ń bẹ láre. Ẹ wá tọ́jú gbọ̀ọ̀rọ̀. Iṣẹ́ yìí èèyàn máa ń ṣe pamọ́ sílé. Ṣé ẹ mọ elégédé? Télégédé bá so ọwọ́ rẹ̀ tí ń nà káàkiri, ọ̀mùnú tí ń bẹ lẹ́nu rẹ̀ lọ́hùn, wọ́n á ní ọ̀ràn ọdúgbọ̀rọ̀. Bá fẹ́ láàárọ̀, àtúrú kó tó dalẹ́. Gbọ̀ọ̀rọ̀ àṣírí ayé pamọ́ bẹ́ẹ̀ o. Gbọ̀ọ̀rọ̀ àṣírí ayé pamọ́ bẹ́ẹ̀. Ẹ rí. Gbọ̀ọ̀rọ̀ yìí ẹ lọ ga lẹ́nu níbi ọ̀mùnú rẹ̀. Ẹ já gèrè sí i. Ó dojú ọlọ tàbí inú odó. Ewé kọ́lé ọ̀rọ̀gbà, mo ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ wá gun dáadáa. Ẹ gun gbogbo ẹ̀ pọ̀. Bí àṣà àwọn èèyàn mi ní mọ̀ ní gìrì. Ẹ gun kó rí gúdúgúdú. Ẹ gun pọ̀ gúdúgúdú. Tí ẹ bá ti wá gun pọ̀ tán, ẹ wá lọ ìdí ọ̀gẹ̀dẹ̀. Ẹ bẹ igi ọ̀gẹ̀dẹ̀. Ẹ gun igi ọ̀gẹ̀dẹ̀ yóò kúnná. Ẹ wá fún omi tí ń bẹ lára igi ọ̀gẹ̀dẹ̀ yẹn. Omi yẹn lẹ́ fi po ọṣẹ yẹn. Ẹ kó ọṣẹ yẹn sínú òkè kan. Tí wọ́n bá sọ pé wọ́n ẹ̀sẹ̀ bí ọmọ àbí sọmúròrò ń ṣe obìnrin kì í lóyún, ọyàn máa ń dùn. Ẹni kọ́ yọ ọyàn yẹn síta. Ẹ fọ̀ ọ́, tẹ́ bá ti fọ̀ ọ́, tẹ́ fọ̀ ọ́. Omi rẹ̀ àìdá sí títí ìradà sẹ́gbẹ̀ kan. Ẹ wá mú ọṣẹ yìí kẹ́ fi rá. Ẹ fi rá. Ẹ jẹ́ ó wà níbẹ̀ bí wákàtí kan. Ó lè má tó bẹ́ẹ̀. Wọ́n ti wá sí bẹ́ẹ̀. Àwọn bàbá wa máa lo ewé bàrà tí wọ́n fi ṣe kànkàn.
tó jẹ́ pé wọ́n máa fi bá a fọ̀ ọ́. Níbi wọn ò bá ti rí ewé bàrà, wọ́n máa lo ewé kànkàn ayaba. Tí wọn ò bá rí kankan nínú gbogbo ohun tá a kà yìí, wọ́n ó lo kànkàn ìbílẹ̀. Wọ́n bá fi fọ̀ ọ́, wọ́n bá fi fọ̀ ọ́, wọ́n bá fi fọ̀ ọ́. Ṣé rí, wọ́n bá ti bẹ́ẹ̀ fún láàárọ̀, láṣálẹ́, láàárọ̀, láṣálẹ́, fún bí ijọ́ mélòó kan, pàápàá obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ tọ́yàn rẹ̀ ọ̀sẹ̀, omi dé. Tòjò tẹrùn, omi kì í gbẹ lára ọ̀gẹ̀dẹ̀, omi ó dé yanturu, ọyàn ò ní dùn mọ́. Gbogbo ẹ̀yin obìnrin lẹ nídìí ẹ o. Ẹ máa fi fọ ọyàn yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ẹ ti gbọ́? Ẹ máa fi fọ ọyàn yín. Ẹ mọ̀ pé ọkọ yín ò lè ṣe ọ́ má mu fèrè. Kọ́kọ́ yẹn má lọ gbé fèrè tí ọ̀dà sẹ́nu. Gbogbo ẹ mọ̀ pé ìfàkúfà, mi sì fẹ́ sọ̀rọ̀ o. Mi ì fẹ́ sọ̀rọ̀ o. Àwọn ọkọ yín tí wọ́n ń fa fèrè yín fàkúfà, táyé kẹ́yìn tí wọ́n ń fa fàkúfà, ẹ máa fẹnu wọn kúrò ńbẹ̀, ẹnu dọ̀tí tí wọ́n ti fi jẹ̀jẹkújẹ. Ẹ máa fi fọ̀ ọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣáká lálàáfíà ara yín ó máa dá. Ìwọ tó bá rí fídíò yìí tó fẹ́ kó jẹ́ fún ọ, ìwọ náà fi ṣe sàrá fẹ́yàn 10 tàbí 20 èèyàn. Tó o bá ti fi ṣe sàrá kò ní jẹ́ fún ọ. Bó ló ti fi ṣe sàrá, ẹ pín fún wọn, ẹ share wọn, wọn ó dúpẹ́. Ṣé rí àṣírí tí ń bẹ lára igi gbọ̀ọ̀rọ̀? Á débẹ̀, ẹ máa tẹ̀lé mi kálọ. Àṣírí ńlá ni. Ń fi fún wa ní àwọn ọṣẹ, ń fi fún wa. Àwọn oògùn tá a bá fún yín kì í ṣe àwọn oògùn a ó jó pọ̀, a ó lọ̀ pọ̀, a ó sa, a ó mu, a ó irọ́. Àwọn oògùn táwọn bàbá wa ti ṣe, tá a ti ṣe fún èèyàn ni. Tí wọ́n máa sọ pé máa gún yìí, máa lọ̀ yìí, máa ṣe yìí, òun ni ohun tá a bá fún yín. Kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ máa lọ wá ìwé kan káàkiri pé jẹun òwe. Irọ́, irọ́, irọ́. Àwa kọ́ Ọlọ́run ni. Ẹ gba nọ́mbà yìí o mọ́dọ̀. +234 80 3298 3298 +234 80 3298 3298. Gbàkànṣe +234 81 33 155 111 +234 81 33 155 111. Nọ́mbà méjèèjì yìí ló ní WhatsApp. Ẹ bá ti pè mí direct tí ó lọ, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ kò gbọdọ̀ ju ọ̀rọ̀ 3 lọ o. Bóyá o fẹ́ béèrè nípa ìrìnàjò ayé rẹ, ó di ní. O fẹ́ join private group, ó dèjì. Àbọ̀ fẹ́ bẹ̀ wá níṣẹ́ kan pé bóyá ká bẹ ẹ ṣe, ohun tó torí ẹ pè mí nìyẹn. Tó bá ti kọjá mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kò sọ̀rọ̀. Àbọ̀ fẹ́ join private group, àwọn kan mẹ́rin yẹn ni. Iṣẹ́ kan ń bẹ, ẹ ló léwé jágbá ìwé ìjógbó èmi ò kúkú tí ẹ ní dán lóhùn. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, pàápàá jùlọ ẹ̀yin tẹ wà labroad àbí bí yóò tẹ rí ẹ wà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin nídìí epo ọ̀bọ̀. Ẹlòmíì gọ̀, mo nídìí epo ọ̀bọ̀. Mo fẹ́ kí ẹ máa ṣàlàyé bí èèyàn ṣe lè lò ó. Ẹ máa ṣe, ẹ sì tún bá mi ra epo ọ̀bọ̀ yẹn yọ́pọ̀. Ṣé inú èmi àti ẹ̀ ta ló wá gọ̀, ta ni ò gbádùn náà méjèèjì? Ìgbà wọ́n jókòó nínú AC, tẹ́mi jókòó nínú ẹ̀fọn, tó ní kí èmi máa bọ sáré kiri. Wọ́n máa fi lọ̀ mí gan ni o. Ó fi lọ̀ mí gan ni o. Àwa náà ń lọ ra ìwé ni. Ìyọ́ bá bọ́ síbi jíjà lọ jà. Fúnra rẹ̀ gbòyìnbó lọ, gbọ́jà àtòkú lọ, gba màlété bodè lọ, gbọ̀rànyàn lọ, lọ àjàràlùkọjí, lọ àgbòkú, lọ tọpá àwọn eléwé ọmọ mẹ́mẹ́. Lọ bẹ̀, wọ́n tà fún ọ. Gbogbo bó bá ti fẹ́, wọ́n tà fún ọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ tó bá fẹ́ join private group, 10,000 CFA ni. Fẹ́ni tó bá wà ní French, ẹni tó wà ní Nàìjíríà, 10,000 naira ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Yóò yé wa o.
òní yẹ lẹ́nu tá a fẹ́ ọlọ́run ó ṣe, èyí tá a fẹ́ Èdùà ó lè jìnnà sí wa o. Ire o, ire kàbìtì.